Ẹ̀yin tèmi ẹ gbọ́dọ̀ miss fídíò yìí rárá torí nínú ẹ̀ ní Lizzy Anjorin ti call out to Akeem ọkọ àwọn single mother kí ló ṣẹlẹ̀ níbẹ̀ ẹ bá mi wò kẹ́ bá mi like kẹ́ bá mi share kẹ́ dẹ̀ make sure pé ẹ subscribe. Ẹ bá mi pe Akeem. Ẹ bá mi pe Akeem. Akeem ọmọ àmọ̀ pé bọ́ síta máa bọ̀ ń bí. Lálákọ̀ọ́kọ́ bí ọdún. Mọ̀ pé mi gan need a crowd. O ò lè fi mí wá crowd. Your life will be exchanged for the crowd you are looking for. So they might like you. You might like it, girl. You're gonna love it. You're gonna love it. Lala koko ká tó bẹ̀rẹ̀ lé ní irú èèyàn wo ni bí ọdún jẹ́. Biodun, you know you are not a good person. Kò sẹ́ni tó dáa pé, but you are not a good person. You know I have a lot about you. But me, I don't destroy people like Iyabo do. I don't destroy people. The worst thing you can do to anybody, kẹ́ máa ṣépè fáwọn èèyàn, kẹ́ máa ṣára ìpè. Torí pé òun wá àwọn èèyàn tó fẹ́ wù ẹ́. Ẹ̀yin tẹ́ ń ṣe fracas, owó nu yín ló ti ṣe fíìmù tó ti fi kọ́lé. Biodun, iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ̀ náà. Iṣẹ́ ọwọ́ ẹ̀ kò mọ̀. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ̀. Yàtọ̀ sí pọ́n sẹ̀tẹ̀ up. Ẹni bí ni wọ́n náà. Ẹni bí ni ẹ́. Ìwọ náà dẹ̀ ti ṣèkà tó pọ̀. Oníbàárà ni ẹbí ọdún. Bàárà ló máa ń tọrọ. Nigerians don't just pay attention. Bàárà ló máa ń tọrọ. O ò mọṣẹ́ ṣe. O ò dẹ̀ lájé lára. Biodun, o ò lájé lára o. So gbogbo àwọn náà bíi tó fẹ́ bẹ̀rẹ̀ yìí tí ẹ máa fi bàjẹ́ sí ni. Gbogbo nǹkan tí Akeem sọ a máa play ẹ̀ fún ẹ o máa dẹ̀ enjoy ẹ̀ you love it. O máa love ẹ̀. You love it. Welcome on board on on TikTok. Welcome on board on TikTok. Lala koko, who is Biodun Okeowo? Biodun Okeowo is just a lazy bastard. Biodun Okeowo jẹ́ nǹkankan nínú ayé. Olórí burúkú ẹ̀dá ni Biodun Okeowo. Oníbàárà ni Biodun Okeowo bí Iyabo Ojo. Tí àwọn èèyàn bá sick tó bá wá bá yín. Ẹ̀tọ́ yín 100,000 lẹ́ni ni o. 200,000 lẹ́ni ni o. Kẹ́ fún wọn. Kẹ́ daṣọ àṣírí bò wọn. Àwọn clique yín, àwọn colleagues yín, àwọn aláàánú yín, ẹ send photo àwọn ènìyàn sí wọn secretly. Ẹ ṣàánú fún wọn láì gbé kámẹ́rà sí wọn lójú. Biodun Okeowo, ìwọ gan ò lè jẹ wọn ọmọ, o ò dẹ̀ lè jèrè ọmọ torí pé o ò wá bíamọ. O mú kámẹ́rà o tàn sọmọ lọ́mọ lójú nítorí donation tó ń gbà. O ti gba donation títí, o ti gba dọ́dọ̀ àwọn Wizkid, o ti gba dọ́dọ̀ àwọn Burna Boy. O ń gba percentage. O ń gba percentage náà Biodun. Ìlú òyìnbó tó wà ò gbé ẹ̀ náà. O kọ̀ lọ kórí burúkú bá bọ̀bọ̀ tó lọ bá yẹn ni. Irú àwa ni bọ̀bọ̀ yẹn ń wò ló fi rò pé bóyá wọn náà jẹ́ nǹkankan nínú ayé. Ebi ń pa ẹ́ nílùú tó wà, o ò rí bá ti ṣe òrọ́ náà gbégbà. Wọ́n ní tọ́rọ́ tó yá ó sàn ju kọ́bọ̀ tó ń sáré tí ò sì fọkànbalẹ̀. Téèyàn 10,000 péré bá wo múvì ẹ̀ tó ní àlùbáríkà tó tọ́jú ọ̀la ẹ̀ ó sàn ju kí wọ́n náà máa bá wọn wá 1 million.
pẹ̀lú RIP oní RIP. ẹ jẹ́ ká kọ́kọ́ play video yìí ká tó lọ sínú kéèsì bí ọdún. ẹ jẹ́ ká kọ́kọ́ play video yìí. sórí gbogbo ẹ̀dá tí ò bá ti ń fi oore san oore kò lè jẹ́ èèyàn láyé, àwọn ọmọ òdẹ lè jẹ́ èèyàn. ẹ jẹ́ ká listen sí video yìí. ìyàtàwọ̀ ó máa nípọn fún everybody. tó bá rò pé poverty ó yún ẹ lára, àwa gan máa sọ fún ẹ pé kíláàsì yún wa, gbogbo wa làjọ ní kíláàsì lórí social media yìí. Stay away from Biodun Okewa, her husband. Tí bá wá fún yàrá máa nìyá yín. Sir, federal government, Nigerian police, kó tó dìjà, kó tó bẹ̀rẹ̀ petition. Ẹ ń gbọ́ sí. Stay away. Mo ò fẹ́ gbé ọ̀kọ̀ọ̀kan gba Biodun. Tó bá wù Biodun àtọkù ẹ̀, kọ́ bọ́ sí òun, kọ́ bọ́ sí online. Ọkàn yín, ṣẹpẹtẹ́rì ní kọ́kọ́, lónìí kọ́kọ́rọ́ social media. Ṣọ́tiẹ́, ṣẹpẹtẹ́rì nìkan lọ́mọ ẹ free láti gbé cocaine, láti mu cocaine, láti rìn hòhò. Àbí kò sí ọmọ celebrity tó lè ṣe ayé yín máa bàjẹ́. Ẹ kú fọ́tayọ̀, gbogbo yín tẹ́lẹ̀ dìde ogun sáwà celebrity. Ẹ kú fún ọ̀tayọ̀ tọmọtọmọ yín. Ẹ jẹ́ kó ṣàwọ́dúndé lọ. I was after our celebrity gbogbo yín tẹ́ fẹ́ dìde ogun. Even when my daughter came, when she needed me, I was after saving Biodun from Iyabo. Listen to that. Listen to that. Ayé yín máa bàjẹ́. Ẹ kú fún ọ̀tayọ̀, gbogbo yín tẹ́lẹ̀ dìde ogun sáwà celebrity. Ẹ kú fún ọ̀tayọ̀ tọmọtọmọ yín. Ẹ jẹ́ kó ṣàwọ́dúndé lọ. Ẹwọ́dúndé lọ. Ó ti bọ́ sí 20. Ṣé rí pé part yìí wà emotional. Biodun, Ọlọ́run á ro ọlá part tó wà emotional yìí. Wàá mọ̀ kúrò lórí àwọn ọmọ ẹ̀. Biodun ọkùnrin. Báyé bá ń di ayé tí ọ̀run ń di ọ̀run. Àfi tó bá rìn lórí ilẹ̀. Wọ́n á ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé. Wọ́n á ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé. Biodun ọkùnrin. Tó bá bí gbọmọ wàá mọ̀ gbẹ̀yìn àwọn ọmọ ẹ̀. Ibi apá ẹ wàá bùrìn lórí fẹsẹ̀ kọ́. O ò ní rí tajé ṣe, aláàánú á rí ẹ sá. Akeem ọmọ àmọ̀ pé èmi ní kọ́kọ́ ló ṣẹ̀ lórí social media. Ó ti gba omijé tó korò lójú ọ̀pọ̀lọpọ̀ abiyamọ. Ó ti bú ọ̀pọ̀lọpọ̀ ìyá. Akeem bẹ fúnra òun ní woman kan náà, ó ní àbíkí lórúkọ ẹ̀. Ó sọ̀rọ̀ sí woman ẹ̀. Biodun, ọlá wípé níjọ́ tí mò ń fi last breath mi, last blood mi, last igbá mi, last àwo mi, mo fi ń defend kí títí ẹ má bàjẹ́. Even when my daughter needed my attention, I sent her away because I don't want you to fall. Kò sí kankan náà àwọn ọmọ ẹ̀ tó máa déyàn. I have tried for you guys. Bá a ṣe dá mi nìyẹn, yan dáadáa lè mi. Bá a ṣe dá èmi nìyẹn. But níjọ́ tí mò ń ṣe fídíò yìí, tí ọmọ mi ké tó fẹ́ kí n gbé òun, Ọlọ́run mọ̀ pé ó máa padà ṣe báyìí fún mi. Sórí èèyàn méjì mẹ́ta ló wà lórí cyberspace. Àwọn kan wà àwọn ọ̀láyé. Àwọn kan wà àwọn ọ̀láyé ń wà níbí. Let me play that place again. Kò yí tẹ́lẹ̀ dìde ogun sáwà celebrity. Ẹ kú fún ọ̀tayọ̀ tọmọtọmọ yín. Ẹ jẹ́ kó ṣàwọ́dúndé lọ. Ẹwọ́dúndé lọ. Ó ti bọ́ sí 20. Tí bá rí ìjà yín, tẹ́ bá dọ́rọ̀ Biodun dẹ̀ lórí TikTok. Tí bá ṣe kí ló dé? Kí ló wá mú? Kí ló ṣẹlẹ̀? Ṣé gbà báyìí? Tí bá rí ìjà yín, tẹ́ lọ dọ́rọ̀ Biodun lẹ̀ àtọkù ẹ̀ lórí TikTok. Tí bá ṣe fọ́tò yín, tí bá ṣe fọ́tò àwọn ọmọ yín, ẹ lọ wo nǹkan tó rí ẹ sábọ̀dù kù, ẹ lọ wo orí ṣẹpẹtẹ yìí. Ọ̀rọ̀ ẹ̀rín kọ́ rí ẹ má rẹ́rìn. Tí bá ti ṣe fọ́tò ya yín, tí mo ṣe fọ́tò ọmọ yín, ikú pa yín. Social
media ta wa o ma. Now, Biodun, I have a video of you to send this ọkùnrin kan nígbà tó lọ ṣe surgery tí omi ń yọ nínú ikùn rẹ̀. Tí n bá parọ́ kó sọ pé rọ́ ni mo pa. I have a video of you nígbà tó lọ ṣe surgery tí omi ọyún tó ń yọ nínú ikùn rẹ̀ níbi ìdodo rẹ̀ tí ó tètè yìí. I have it. Ó sẹ́ndẹ̀ sí ọkùnrin yẹn. Ọkùnrin tó sẹ́ndẹ̀ sí ló sẹ́ndẹ̀ sí ni. Kò tọrọ bára dọ́rọ́dọ̀ ọkùnrin yẹn. Àbí ṣé ò sẹ́ndẹ̀ Biodun kò ò sẹ́ndẹ̀ ikùn ẹni yẹn ń gbé ní after àjà Abraham Adesanya precisely nínú Abraham Adesanya. Kò sẹ́ndì fídíò kan bó ṣe yọ ọyún nígbà tó lọ ṣe surgery. Ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer owó sí ẹ nígbà tó wà lórí sick bed. Nobody should donate to Biodun Okeowo. Stop donating to Biodun Okeowo. She's living based on donation. Oh, Mosheshi. Oh, Mosheshi. But Biodun is only promoting a film. Wọ́n fi òkú àwọn ọmọ tó jáde lára ẹ̀. Wọ́n fi promote fíìmù ọmọ ẹ̀. Wọ́n fi òkú àwọn ọmọ ẹ̀. Òkú àwọn ọmọ ẹ̀ wọ́n fi promote iṣẹ́ ọmọ ẹlòmíì. Biodun, ìwọ tó bá lè fi RIP ìyá oníyà tó ń lọ́mọ títí ẹ̀. Tó bá lè fi polówó fíìmù. Ó yẹ káwa náà gbé fídíò ẹ̀ jáde ibi tí ìfun ẹ̀ ti ń yọ ọyún nígbà tó ń ṣe tọ́jú ìtàn tí ìdí ẹ̀ àti ìfun ẹ̀ tí ò jiná. Ó yẹ káwa náà lè gbé jáde. Kí ló dé? Àbí ò gba owó? Ó tọrọ bárà? Ó gba donation gbà tó ṣe surgery náà. Surgery ò jiná. Surgery ò jiná. Biodun, jájọ gbọ́ nǹkan tá Akeem ti ṣe fáwọn èèyàn ká tó máa lọ. Ó mọ̀ pé fracas ìwọ náà fi ń promote film. Àwa náà máa dẹ́ ẹ lóhùn. I understand donation yẹn ló ń dùn ẹ́. You came to attack me because of donation. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀wà tí Akeem ti wù sẹ́yìn. Ẹ jẹ́ ká wo àwọn show tí Akeem ti ṣe. Olórí burúkú Akeem. Ẹ jẹ́ ká wo show tí Akeem ti ṣe. Ẹ jẹ́ ká wo àwọn show tí Akeem ti ṣe. Akura tó ṣẹ́ tí Akeem yóò bá ń ṣe kó ní ká fún ẹ. Èmi ò bá yín wojọ́ lórí burúkú lọ́dún máa ṣẹlẹ̀ lásán máa ẹ̀kọ́ yín kẹ́ lómi nìyí ó ti kọ́ tètè ja wèrè èmi mò ń ya yín wèrè Akeem ló ní pariwo wọ́n bú mi pẹ́ máa já ẹ̀ wèrè wàá rí. Kò tún ṣèmi ló ṣe léyìí fún un. Another mother tó ní ọmọ lọ́wọ́ l'Akeem tún ṣe léyìí fún un. Ibi àgbààgbà kúrakúra ló ti ń polówó fíìmù ẹ̀. Dandan ni káwọn ọmọ tiẹ̀ náà gba àgbààgbà kúrakúra sórí. Dandan ni. Sórí kò ìyá tó bí mi tí n bá rí ẹ pé ìwọ náà ń pààyàn nítorí àti jẹun. You go down for it with your children. Ó yá, ẹ jẹ́ ká wo Akeem. Ẹ jẹ́ ká wo nǹkan tí wọ́n fi ń polówó fún Biodun. Àgbà kúrakúra tó ṣẹ́ tí Akeem yóò bá ń ṣe kó ní ká fún ẹ. Another person rẹ o. Another person. Èmi ò bá yín wojọ́ lórí burúkú lọ́dún máa ṣẹlẹ̀ lásán máa ẹ̀kọ́ yín kẹ́ lómi nìyí ó ti kọ́ tètè ja wèrè èmi mò ń ya yín wèrè. Ẹni tó ń bẹ ya wèrè ẹni tó máa ń ya àwọn èèyàn ní wèrè randomly òun ló ń bá wọ polówó. O dẹ̀ fẹ́ káwọn ọmọ tiẹ̀ ya wèrè àwọn ọmọ ẹ máa rí òwò ọjà ní Biodun Okeowo. Akeem ló ní pariwo
wọ́n bú mi pé máa yá ẹ̀ wèrè wàá rí ẹ̀yin mo sọ kẹ́ tó bá búlì mi lọ. nígbà tó ń ṣépè fáwọn èèyàn ṣé kò tàgì ẹ̀ náà. màmá ẹ fọ nǹkan ẹlòmínú yín ó fọ máa jí kú ọ. Ferry, there is nothing like traffic. All this Akeem does not have traffic. There is nothing like traffic. Owó ọ̀fẹ́ ni Bíọ́dún náà, oníbàárà ni Bíọ́dún. Bíọ́dún gba donation. Let me show you. This is Bíọ́dún's page. This is Bíọ́dún's page. Come and see. Oníbàárà ni Bíọ́dún, Bíọ́dún ò láyé. Oníbàárà ni Bíọ́dún. Oh. Only donation ni Bíọ́dún, Bíọ́dún ò láyé. Bíọ́dún kẹ̀. Òun rèé, let me show you, nǹkan kọ́kọ́ sí ọ̀hún gan nìyẹn. Bíọ́dún ò láyé. Oníbàárà ni Bíọ́dún. Ayé Bíọ́dún ti bàjẹ́. Sí, òun rèé. Òun rèé. Òun rèé. Ẹ wò ó, kí ni Bíọ́dún post síbí? Kí ni Bíọ́dún post síbí? Ẹ wò ó. Iṣẹ́ tí Bíọ́dún fi ń ṣiṣẹ́ jẹun rèé. Iṣẹ́ tó fi ń ṣiṣẹ́ jẹun rèé. Account number tẹ́ máa send owó sí ti wà ń bẹ̀. Ó ti ẹ wò ó. Account number rèé. Sherry, kindly support directly to ẹ wò ó rèé. Ó ti níye percentage tí Bíọ́dún máa gbà. Iṣẹ́ tí Bíọ́dún fi ń jẹun rèé. Iṣẹ́ tí Bíọ́dún fi ń jẹun rèé. Odidi actress. Èló ló fẹ́ fún àwọn people yìí? Must you put camera on their faces? Must you? Èló ló fẹ́ fún wọn? Èló ló fẹ́ fún wọn? Ó tòṣì ní Bíọ́dún náà, kí lẹ̀ ń bá mi sọ? Ó ní 1 million view, ó ní kinní kan view. Let me show you guys. Let me show you. Oníbàárà ni Bíọ́dún àti Akeem. You are not getting it. Wọ́n jọ wà ní WhatsApp group lọ́dọ̀ Iyabo Òjó ni òun rèé. Look at. Ohun tí Bíọ́dún fi ń jẹun rèé. Ohun tí Bíọ́dún fi ń jẹun rèé, orí account details rèé. Account details rèé. Ó ní iye percentage táwọn Bíọ́dún máa gbà. Ohun tí Bíọ́dún fi ń jẹun rèé is a sin for any mother láti gbèrú ojú ọmọ yìí sí public domain. Jẹ́ ká lọ wá bí jókòó sí. Stop donating to them. Ẹ pé gbogbo kí lórúkọ ẹ? Ẹ pé gbogbo àwọn ọmọ olórin ẹ come, let me show you. Let me show you. Iṣẹ́ tí Bíọ́dún fi ń jẹun rèé. Flip mò ń wá o. Flip dà, mi ò ríbi tí flip wà o. Drop this lighting kìíní kan kìíní kan. Flip camera. Look at Bíọ́dún. This is what she lives on donation. Òun rèé, Bíọ́dún lives on donation. She lives on donation. Is a sin for any mother tó gbé oyún fóṣù mẹ́sàn-án láti gbérú ojú àwọn ọmọ yìí síta. Take it or you leave it. Take it or you leave it. Bíọ́dún lives on donation. I go dey lie for you. She lives on donation. Bíọ́dún lives on donation. Kò dáa fún Bíọ́dún. Let me tell you something. This lady really needs help. This lady here needs help. Torí àwọn tó bá máa ní ìdìrànlọ́wọ́ ló ṣe gbọ́dọ̀ ṣe dáadáa as a celebrity. Ẹ̀tọ́ Bíọ́dún kò gbé ojú ọmọ yìí sí public domain. Ẹ lọ check page Bíọ́dún. Bíọ́dún ti ń gba donation over 6 years ago ni Bíọ́dún ti ń gba donation. Bíọ́dún does not have any job. Owó donation ni Bíọ́dún fi kọ́ boys quarter tó fi kọ́ lẹ́kọ̀ọ́ yẹn. Òun dẹ̀ kan gan ló níwèé. I'm telling you for free today. I go dey lie for you. Check Bíọ́dún's page. Check Bíọ́dún's page. Kì í ṣòun nìkan lélẹ̀. Bíọ́dún's page is to get donation for people. Go and check her page. Kò sẹ́ni tó gba donation tó Bíọ́dún. Ó máa lọ wá àwọn ọmọ aláìsàn. You don't understand? Guys, ẹ bá mi tag àwọn Wizkid. Ẹ bá mi tag gbogbo àwọn ọmọ olórin yẹn. Stop donating to these people. Tẹ́ bá ń donate fún wọn. Ẹ máa rí ogun. Ẹ̀yin family Wizkid. Tẹ́ bá wo ìjẹta àbí jẹrin wọ́n gbé Wizkid àti Bíọ́dún Òkèwò kiri.
òṣìtọ́jọ́ ṣeré Akeem Bíọ́dún Iyabo donation of leave. Bíọ́dún Iyabo Akeem àti tó ń bá wọn grant interview yẹn they have nothing, they cannot work, they live on donations. They all live on so don't be afraid or don't be disappointed that Bíọ́dún came for me. No, don't be disappointed. You don't get the Ojuabe, Akeem, Iyabo, Biola, Iyabo Jolo grant interview. They all live on donations. She Lizzy and Johnny to post a video, vulnerable people, sick people. She mo ti post it so page mi pé kẹ́ dáwó fún wọn. When I see any sick people, any amount tí bá ní máa fún wọn, máa pè gbogbo àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn tí mo ní, ẹ jọ̀ọ́ o, èèyàn kan need help o, ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún wọn. Màá sọ fún ẹni yẹn, màá ní kàn gba number ẹni yẹn, kàn contact ẹni yẹn. Bringing sick people to platforms means Bíọ́dún Iyabo gbogbo wọn yẹn they are collecting percentage which is 60-40. They collected 60%. Why they give 30% to 40? They collect 60%. They give 10% to media and they take 30% to our to sick. That is why most people don't dáwó fún man padà fún. Ẹ̀rí pé Tosin Silverbird ó wá fún mi kí ni Tosin náà ṣe ó lọ post ẹni tó ṣàìsàn. Ẹ̀rí pé nǹkan tí Tosin Silverbird ṣe ni Bíọ́dún òkè owó ṣe. Mo wonder tẹ́ ṣe wà surprise nǹkan tí Bíọ́dún ṣe fún mi kò dùn mí. Mo kò mọ̀ wípé Bíọ́dún ò níṣẹ́ lọ́wọ́ olè ní Bíọ́dún aláìníṣẹ́ aláìlógo aláìjẹniyàn ní Bíọ́dún olórí burúkú ẹ̀dá ní Bíọ́dún ò lájẹ́ lára bọ̀bọ̀ tó fẹ́ yẹn sẹ́ndẹ́ ló gbé bọ̀bọ̀ yẹn kàn sórí burúkú nú ayé ni kò dáa fún Bíọ́dún kò sí ẹni tí Bíọ́dún ò lè tọrọ bá ṣé Bíọ́dún tó ya òbu ẹ̀ tó sẹ̀ndí ẹ̀ sọ́kùnrin pẹ̀lú ikùn ẹ̀ tó ń yọ̀rá tí bá parọ́ Bíọ́dún jáde kó o fi Bible búra pé o sẹ́ndí ìfun ẹ̀ tó ń jẹrà fi gba donation lọ́wọ́ èèyàn kan lábramade sànyà fi Bible jáde kó fi Bible búra. Ṣẹ́gbọ́, she posted about Wizkid, pretend to support him, and after that she posted a baby emergency ọmọ bọ̀ tí ò ní kúre. Ó yà mí lẹ́nu fún gbogbo yín náà. For how long? Who is Bíọ́dún? Bíọ́dún is nobody. Gbogbo 751 billion they are buying followers, they are buying viewers. Wọn ò jèrè tó rán fẹ́ impress society. Wọn ò jèrè gbogbo fíìmù òun 700 ti wò 300 ti wò 200 ti wò. Gbogbo ìfún Bíọ́dún gbogbo díẹ̀ ti jẹrà ó ti ń rùn. Maintenance ní Bíọ́dún dọ́gbọ́n lọ bá l'Amẹ́ríkà. Níṣẹ́ pé ó rẹ́dí àti fẹ́ bọ̀bọ́ ẹ̀ kókó sì lọ. Ẹ kó sì lọ. Maintenance fún ti jẹrà. Bíọ́dún has been living on donations, free money all her life. Bíọ́dún mo ní fídíò ẹ lọ́wọ́ ibi tí fún ẹ ti ń jẹrà. Ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà. Ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà Bíọ́dún. Ẹni ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer owó sí ẹ náà. Ìfún ẹ ń jẹrà. Ẹni ẹ̀gbọ́n sọ wípé kí ló lọ ṣe surgery fún pé kó wo bí fún ẹ ṣe. We cannot watch the video. I have the video. These people are too fake. Gbogbo 1 billion, 2 billion, they bought viewers. They have nothing. They have no money. Their life is so terrible. Ayé wọn bàjẹ́. Bíọ́dún ó sẹ́ndì fún ẹ tó ń jẹrà sí èèyàn kan àbó ò sẹ́ndì ẹ̀ ó sẹ́ndì ẹ̀ ó sẹ́ndì ẹ̀ ó sẹ́ndì fún ẹ ó sẹ́ndì fún ẹ ó sẹ́ndì ẹ̀ náà ẹgbẹ́ gbẹ́mi náà ti ń ṣe transfer fún ẹ àbólórí burúkú lélẹ́yìn ni eléyìí ni múlẹ̀ ó ní ṣe oríire you thought I was joking.
bí ọdún tó bá dá ẹ lójú gbé Bible jáde ṣé mo pé gbé Bible jáde sọ pé ní ọ̀gọ̀ǹgọ̀ ó sẹ́ndì fún ẹ tó ń jẹrà sọmọ onílẹ̀ wá gbé kémi wá gbé ògùn jáde fún ẹ pé tó bá pé tòótọ́ ló sẹ́ndì fún ẹ tí ọmọ onílẹ̀ kan ní ọ̀gọ̀ǹgọ̀ kó rí báyìí fún ẹ mo challenge ẹ. tara sàṣà kẹsànwó ẹ̀kọ́ lọ́lẹ̀ kájọ lẹ́nu gbóríwọ California Paradise City ìrẹ̀kílẹ́kí Lagos owó ìfanilápòyà ilẹ̀ lẹ́yìn lọ jàrá ó bọ́ lọ́wọ́ wàhálà ọmọ nílẹ̀ ẹ̀tìtì wàrà tí yóò California Paradise City ìwọ ló máa kú tògótògó bí ọdún ọ̀kẹ́ òun ìwọ làwọn ọmọ ẹ máa fọjọ́ ọlọ́jọ́ kánjú kú tògótògó. I know a lot about you guys. àwọn nǹkan tí mo ní lọ́wọ́ yín àwọn nǹkan yín tó wà lọ́wọ́ mi tó bá jẹ́ Ìyábọ̀ Òjó ní àti bá ti yín jẹ́. ó mọ̀ pé fún ló mú ẹ tó wá fún mi jáde síta bí ọdún bó ṣe gbé báìbù nígbà Gíslọ́ba wípé ní ọ̀gànbọ̀ ó sẹ́ndì fún ẹ tó jẹrà sí ọmọ onílẹ̀ ní ọ̀gànbọ̀ gbé báìbù tó bá dé ẹ lójú. You guys are just evil. You guys are just evil. Kò sí bọ́n ṣe lè pọ́n yín lé tó. Mr. Movie kí lorúkọ máa yẹn ó jáde ó pọ́n yín lé ẹ tẹ̀ sí lójú ni náà. Máa yẹn pọ́n yín lé kò sẹ́ni tó máa pọ́n yín lé ẹ máa ń fi bí ṣó lóore ni. Òun láyé yín ò ṣe rojú tí ò ṣe ráyè. Olórí burúkú ni ẹ náà. Wá wo nǹkan tí bí wá wo nǹkan ìwọ náà wo náà ó ń gba bára ni náà. Ó ń gba bára sórí gbogbo yín tẹ̀ ń gba bára yẹn inú yín máa ń bí mi. Tí àwọn èèyàn bá bá ìrànlọ́wọ́ wá see when people come to you even if it is 10,000 I give them don't show their face. Don't show their face even if it is 5,000 naira give them. Ìwọ tí gbogbo fúru ẹ ti bàjẹ́ ìwọ tí ọyún àti dé ń yọ nínú fún àti fúru ẹ abo ṣiyèrè àwọn oníṣàwáwò àti Akeem ọrùn ò ní wù ẹ ọrùn ò ní wù àwọn ọmọ rẹ abo ṣiyèrè ìwọ tí gbogbo fúru ẹ ti bàjẹ́ àwọn olóńkì ẹ láyà tán sọ fún ẹ ní comment section pé don't worry your children are covered with blood of Jesus ogun ló máa fẹ́ jẹ́ wà táwọn ọmọ ẹ̀wẹ̀ which of your children ló cover with blood of Jesus abo ṣiyèrè wo ṣó tí kìíní ṣe náà. Oníbàárà ni ẹ náà wo ṣó tákìmù ń ṣe fáwọn èèyàn náà. àgbàkúrakúra tó ti ṣẹ́tì ẹgbẹ́ mi ìbá yìí ṣe. lórí burúkú ilé àgbàgbà kúwakúwa ṣé bọ́n yẹn ń pọ̀fọ̀ nìyẹn àgbàgbà kúwakúwa so ibi ìbá ló gbé advert ẹ lọ ibi tó gbé advert ẹ lọ nílé. Gbogbo àwọn bọ̀bọ̀ Túndé tó wà lórí gbogbo àwọn ọmọ tó wà lórí TikTok yẹn tán ní èrò rẹpẹtẹ yẹn torí wọn ti ṣépè fún yàn so Lizzy Anjorin ní ti tàbí mi máa lo gbogbo kádàrá gbogbo yín ìyẹ́ báyìí lẹ máa wò lẹ́yìn ẹ̀yẹ mi tí mo ti ṣe ti gbogbo yín mọ́ṣẹ́ tipẹ́tipẹ́ èrò lẹ́ńlẹ̀ èrò nu sọ́kàwé ní inú sàárè nílé yín ibẹ̀ lẹ máa gbé àgbàgbà kúwakúwa èyí olórí burúkú tí ò dáńlódù tán mọ àmọ̀ pé èyí àmọ̀ pé ti ṣòfò àgbàgbà kúwakúwa ṣé bọ́n yẹn máa ń pọ̀fọ̀ nìyẹn ṣé bọ́fọ̀ ṣe máa ń orílẹ̀ èlò yọ olórí burúkú jù àgbàgbà ẹ̀yin náà ẹ máa gbọ́. àgbàkúrakúra tó ti ṣẹ́tì ẹgbẹ́ mi ìbá yìí ṣe kò ní ká fún ẹ. ẹjọ́ ta ló ní fídíò bí tó ti ń kan wúmà kan mọ́ igi ọ̀pẹ ó ń kan wúmà ẹ̀ mọ́ igi ọ̀pẹ báyìí ta ló ní ẹjọ́ ta ló ní ẹjọ́ ẹni tó bá ní kó fún mi. Oyindamola, who are you referring to before I block you? Ó mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe RIP oògùn àìkú ni mo fi ń ṣe èdì ló mú gbogbo yín tẹ ló ń tẹ RIP gbogbo RIP tẹ́tẹ̀ yẹn ń máa lọ jó orí gbogbo yín mọ́jọ́ orí mi ó mọ̀ ní ó mọ̀ pé tó bá ṣaṣẹ́ débì kan tó bá fẹ́ kẹ́mi ẹ̀ gùn tó bá ṣaṣẹ́ yẹn àwọn kan wá jáde wọ́n lé RIP yẹn àtẹ̀ntó wò gbogbo wọn ló máa já ọjọ́ orí lára wọn ó mọ̀ ó ní kúure àgbàgbà kúwakúwa ń gbọ́ èmi tún kọ́ ló ń ṣe lé fún ẹlòmíì ni iṣẹ́ tákì mú ń ṣe rè. èmi ò bá yín wojú olórí burúkú lọ́dún yìí
máa ṣẹlẹ̀ lásán máa ẹ kọrin kẹ́ lómi nìyí ó sì kọ́ tètè ya wèrè èmi mò ń ya ẹyin wèrè ẹ kí mi ò ní pariwo wọ́n bú mi pé máa ya ẹ̀ wèrè wàá rí ẹ mo sọ kẹ́ tó bá búlì mi lọ́dún màmá ẹ kọrin kẹ́ ẹlòmíì nìyí ó kọ́ máa jí kú ọ̀lẹ́ ni ó máa jí àti ìwọ gbó. bí ọdún tó máa ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn o àti gbogbo àwọn tó kù tó ń gbádùn àti fún Akeem tó máa ṣẹlẹ̀ sí yín àtàwọn ọmọ yín nìyẹn o wo fọ́tò ẹni tó gbé síbẹ̀ bí ọdún ọ̀kẹ́ wo fọ́tò ẹni tí Akeem gbé síbẹ̀ ṣó ṣe ẹ̀ ṣe wúmà yìí ṣe ẹ̀ o mọ̀ pé crime tó lórí burúkú Akeem yìí ń commit o mọ̀ pọ́nrún ẹ ló wà ọ̀rọ̀ ẹ̀ dàbí àwọn tó ń ra àbọ̀ fún bandit ni second offender ni ẹ this is the first offender second offender ni ẹ bí ọdún o yàtọ̀ sáwọn tó ń ra àbọ̀ fún bandit kò dẹ́ ṣèwọ nìkan ẹ pọ̀ gbogbo fọ́tò yín wà lọ́wọ́ mi gbogbo yín tẹ gbé advert fákì ó dàbí àwọn tó gbé advert fẹ́ sábọ̀dọ̀ àti Iyabo tó. wo lè pe ọmọ yìí ṣé bó bí titi ẹ o ṣe gbé àgbàgbà kúrakúra láwọn ọmọ ẹ lọ́wọ́ tí ò lógo olórí burúkú Iyabo Alice Òjó tó máa mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ jáde ẹ ṣe ti àwọn ọmọ yín síta kó má bá yín ṣe nǹkan tàkì mò ń ṣe. version méjì ló wà lórí cyberspace ibi tó bá belong sí ni kò belong sí version àwọn olóríire àti version àwọn olórí burúkú version àwọn olóríire tó bá ń ṣe aburú ní society kò dìgbà tó bá kún ẹ kó tó stand up ngbà tí Iyabo Òjó fẹ́ da ìgbéyàwó Bíọ́dún a lot of nǹkan tí mo ní nípa Bíọ́dún mo dúró fún Bíọ́dún no ìgbéyàwó ò gbọdọ̀ túká ẹ jẹ́ kó máa mú àwọn ọmọ onítíátà yẹn náà lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ káwọn náà rí ilé ọkọ lọ kó máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan at least tó bá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà rí dìde. Me, I will continue to stand for people. I will continue to stand for people and I will continue to expose the evil ones. What we are saying is Bíọ́dún Okeowo does not have any job. She does not sell any market. Bíọ́dún Okeowo is making money through donations. Do not donate to Bíọ́dún Okeowo. Do not donate to Akeem Befuro. Má donate fún wọn. They are collect àwọn náà ná owó yẹn. Tẹ́ ẹ bá ti donate fún wọn mọ́ everybody á wá ṣẹ́ṣe. Bíọ́dún alápá má ṣiṣẹ́ ìyá tó bò jẹun yẹn. Bíọ́dún tí ò ní làákàyè, Bíọ́dún tí ò ráyé ní. Bíọ́dún olóṣì olórí burúkú, Bíọ́dún oníbàárà. Jáde ẹ rí pé mi challenge ẹ. Bíọ́dún ìwọ jáde kó o gbé Bible báyìí wípé o sẹ́ndì fún ẹ tó ń jẹrà láti tọrọ owó lọ́wọ́ ọmọ onílẹ̀ kan lọ́gànbọ̀ jáde kó o gbé Bible. Tó bá ti gbé Bible èmi máa wá gbé Ògún síta. Máa sọ pé Bíọ́dún máa pé tòótọ́ ló gbé ìfun yẹn jáde. Tó dẹ̀ send owó sí ẹ lójú mi lọ́jọ́ yẹn tó ṣojú mi báyìí ni kó rí fún ẹ àmọ́ tí n bá purọ́ fún ẹ báyìí ni kó rí fún mi màá dẹ̀ gbógun wá síbí báyìí màá fi búra. O lè ní business lọ́wọ́ kó sọ pé káwọn èèyàn máa ṣe ara ibi kó máa ṣépè fún yàn. Kí ni lady yìí ṣe fún Akeem? This lady what did she done? What's her offense? What has she done to Akeem? Kí ló ṣe fún Akeem? Kí ló ṣe fún? Ẹ máa gbọ́ lọ. Ń gbọ́. Ọkọ mi bá àgbàkúrakúra tó ti ṣẹ́tì rí ẹgbẹ́ mi Yorùbá yìí ṣe rí. Kó ní sáà fún ẹ. Èmi ò bá yín wojọ́ lórí ibùkún lọ́dún yìí. Má ṣẹlẹ̀ lásán máa ẹ kọrin kẹ́ lómi nìyí ó sì kọ́ tètè ya wèrè èmi mò ń ya ẹyin wèrè. Ẹ kí mi ò ní pariwo wọ́n bú mi pé máa ya ẹ̀ wèrè. There's a video. Hello, brother Akeem. I am one of your biggest fan. I love your craft. I love what you do. You love she-goat craft. No problem. But there is something you are doing that I need to talk about. Usually, I don't drag people. I don't teach people, especially adults, what to do. Give me 1 minute. Give me 1 minute. 1 minute. Ẹ̀sùn pẹ̀lẹ́ la béèrè fún ìrà lóòótọ́ o. Mo rìn kan paradíṣe lórílẹ̀ ayé. Ẹ
ti wù bóyá gbọ́ ilẹ̀ kan ló lọ sún àtọwà fún títà gbogbo ẹni tó fẹ́ kó fà ẹ̀ California Paradise City ìbẹ̀jùlẹ́kì Lagos kárọ̀ wíkọ́ owó kọ yọyọ tẹ bá gbọ́ secured environment ẹ má yiri eléyìí wò àwọn tó wà ń gbọdọ̀ ẹ̀ lókun ní iléeṣẹ́ olóyè Lizzy Anjorin ló ń tà pẹ̀lú measurement tó gbé lókè nílẹ̀ níbo àti lóru ṣèṣe bẹ̀sọ́ fún rẹ̀ oníbàlẹ̀ fún ọlọ́fọ̀ bẹ́ẹ̀ni bá dé California Paradise City yóò ní mọ̀ kó wà kílásì ẹ kàn sí wọn kẹ́ra lẹ́bẹ̀ kẹ́kẹ́rẹ́ wọn ẹ jẹ́ kí n gbé yín ẹ jẹ́ ká lọ wo Zzy Zzy àyíká pàtàkì lélẹ́yìí fún gbogbo ẹ̀yin tí lé àti òkèèrè tó bí ní òkè òkun. oyoya jẹ́ ká lọ sí sáìtì jẹ́ ká dé sáìtì. tí ikú ṣe máa ń ṣe òjòwó báyìí ìwé ikú wáyé tó máa ń ṣe ìjòwó ikú tó pa àǹtí Ajára Lizzy Anjorin ló yẹ kó pa. bí ọdún ṣòfò yìí ní kúkọ sí àti Iyabo Alice Ojo àti Festus àti Priscilla àti Rakim àwọn ní kú kàn àwọn ní kú wèrèwèrè ikú kíákíá ikú àìtọ́jọ́ ikú àìtóṣù àwọn ọlọ́kàn kì í ṣe ikú yẹ̀ lórí mi odile bí ọdún ṣòfò yìí àtàwọn ọmọ ẹ̀ odile Iyabo Alice Ojo ọmọ bíbí inú Olúbùnmi Fátígà àtàwọn ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ odile ìwọ Akeem ọmọ bíbí inú àmọ̀ pé ikú yẹ̀ lórí mi ó dẹ̀ máa wá láìkì ni o ó máa gbádùn iṣẹ́ yẹn bí ọdún ó máa gbádùn iṣẹ́ yẹn iye bó fẹ́ fíìmù ni màá dẹ̀ fún ẹ fíìmù dùn fíìmù ó dùn bàjẹ́ wá abámi gbé kámẹ́rà ẹ jẹ́ kí n ṣó wọn náà ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká ṣe yé lọ bàtà mi kejì dà ẹ jẹ́ ká ṣe báwo mo ṣe máa ṣe báyìí gbà ń bọ̀ tábà dé ta ń bọ̀ ẹ má bínú ẹ̀yìn yẹn ẹ̀yà bá mi ṣílẹ̀kùn yẹn ẹjá lọ má bínú ẹjá lọ wo iṣẹ́ tá a ṣe díẹ̀ àgbààgbà kúwakúwa ẹ wá lọ wo àgbààgbà kúwakúwa má bọ̀ bá ń gbà ìgbé báyìí o má jẹ́ kó dúró sójú ẹ̀ má yẹ kó dúró sójú ẹ̀ ṣáà dúró bẹ́ẹ̀. So guys ẹ jẹ́ ká gbà ẹ yá máa bọ̀ ó bọ̀ bọ̀ ẹ ṣáà ó lọ bàbá mi ṣe bọ́ so ẹ̀yìn ti tọ̀ ilé tá à ń ṣe lọ kójẹ́ tá à ń ṣe lọ lélẹ̀ àgbàgbà kúrakúra kójẹ́ tá à ń ṣe lọ lélẹ̀ ẹ ti. So let's go. We're still working on this. Come on here. That place is beautiful. So we have this beautiful marble. We have this beautiful marble here. And you TikTok. And you want the camera in. I want you to get the camera. Oh, baby, it's very bad. Very, very high. So this is the flower pot section. This is another flower pot section. And this is kind of mini waiting side. And this is indoor waiting room. This is indoor waiting room. We have our beautiful door here. Ṣé party ṣe thousand wa? Ẹ̀pà ti ṣe táùsì wa máàpù ní gbogbo eléyìí o we have to use máàpù and it's so beautiful máàpù ọ̀sẹ̀ tó gbádùn ó pẹ̀ kọ́ máa mí sí so ṣe káàkiri dúró ní ilé ìdílé sí dining side. This is dining side. This is dining field. This is the dining field. We're still working on it. This is the salon. Before we power.